Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ o. Mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko pé a kú ọdún, a kú ìyèdún. Wọ́n fẹ́ kọ́ kí bàbá wa Professor Akintoye pé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdún. A máa rí wọn bá o, àgbà wọn adalẹ́ o. Mo dẹ̀ fẹ́ kí bàbá wa Sunday Igboho náà pé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdún, wọ́n kú ọ̀rọ̀ ìlú. Ọlọ́run dẹ̀ tún máa sọ agbára dọ̀tun pẹ̀lú ògo Ọlọ́run. Mo dẹ̀ fẹ́ kí gbogbo àwa tí tá jẹ́ agitators náà pátápátá látòrí désàlẹ̀ àtàwọn tó ń ṣe tọkàntọkàn, àwọn tó ń ṣe pẹ̀lú ọkàn àbọ̀, àwọn tó tún àwọn àfojúlafẹ́ ni gbogbo ẹ̀yin pátápátá náà la kí. As far tẹ́ bá ti ń dárúkọ Yorùbá Nation lẹ́nu déédéé náà ni. Tẹ́lẹ̀ tún bá wa pariwo pé kán release bàbá Sunday Igboho déédéé náà ni. So màá kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Yèyé Dára. Mo kí yín, ẹ kú iṣẹ́. Ọlọ́run sọ agbára dọ̀tun. Mo dẹ̀ fẹ́ kí Ìyálájé Olúfúnkẹ́ náà, Ọlọ́run máa sọ agbára dọ̀tun náà. Then bàbá Lẹ́kìtì, mo kí yín. Mo dẹ̀ kí bàbá wa náà Ọmọlúkà. Mo kí Dr. Sabi, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Mo dẹ̀ tún kí Ṣóyẹ kó rí bẹ́ẹ̀ náà, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Heritage, mo kí gbogbo yín. Mo kí Amsat náà, bó tiẹ̀ jẹ́ gbogbo náà kọ́nà ṣe Yorùbá Nation, bọ̀ wọ́n bá ṣẹ́ tó ń ṣe òfin rẹ̀ ọmọlẹ̀ Yorùbá lọ́wọ́ ni, ẹ kú iṣẹ́ takuntakun, mo kí yín náà. Mo dẹ̀ tún kí Wo TV, bàbá tó máa ń ṣe Wo TV yẹn náà, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. As far tẹ́ bá ti ń dárúkọ Yorùbá Nation, ìmọ̀ máa kí gbogbo yín ni. Mo kí Tẹ́nimológo náà, mo kí Yèyé Ọmọga náà. As far tẹ́ bá ti ń dárúkọ Yorùbá Nation, àìkọ̀kan náà yìí ni gbogbo wa. A lè máa jà léèní tó bóyá a lè gba tún àpàdé níwájú ni. Ṣáàjẹ́ ká máa ṣe báyìí ń ṣe kó ní ká gún máa ṣe tiẹ̀. Ká máa ju lọ́tún lósì àbọ̀ sójú ọjọ́ ọ̀nà gbogbo àpọ̀ àpàdé níwájú. Mo dẹ̀ tún kí Kóìkì náà. Kóìkì náà mo kí pé ẹ kú iṣẹ́ takuntakun. Mo dẹ̀ fẹ́ kí àwọn ẹgbẹ́ kan tó ń pè ní Yorùbá Mega Rally ní US. Mo kí yín pé mo kí yín takuntakun, ẹ kú iṣẹ́ náà. Odò àgbẹ̀yìn gbogbo àwọn ẹgbẹ́ tó kù náà tí mi ò lè dárúkọ náà, gbogbo yín náà mo kí gbogbo yín náà, ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. Àtẹ̀yìntẹ̀ wà nílé tí mi ò lè dárúkọ, àti lady kan náà wà ní Italy, ìyá yìí náà ṣe Bọ́lá ló ń jẹ́, bóyá US ló wà, mo kí gbogbo yín. Àtàwọn tó wà ní UK tí mi tó kó má jẹ́ pé Kóìkì náà kan mo dẹ́kun, wọ́n ti pọ̀ gan, so ṣe má ní máa kó èrò àti èrò ti pọ̀ jù, pọ̀ mọ́ kan kí gbogbo wa ìjẹ́ náà pé Ọlọ́run á máa sọ agbára wa dọ̀tun. Ilẹ̀ Yorùbá ó ti di gbígbà pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run á fún wa ṣe. Nǹkan tí mi fẹ́ sọ ni pé fídíò eléyìí mo kọ̀ wá fi kí wa fún akú ọdún ni. Má fi kí akú ọdún, mo wá kí bàbá wa Sunday Igboho tọkàntọkàn. Pé Ọlọ́run á máa fún wọn lágbára, Ọlọ́run á dẹ̀ máa lọ́rẹ̀ ẹ̀mí, Ọlọ́run máa dáàbò bò wọ́n pẹ̀lú Professor Akintoye náà, Ọlọ́run máa dáàbò bò wọ́n. Ṣé ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, Ọlọ́run lọ bí elétò, Ọlọ́run mú nǹkan tó fi ṣe. Mo fẹ́ kí àwọn tó bá lójú inú kọ́ máa rí bọ́lọ́run ṣe máa ń tò nǹkan. Ẹ lọ wo àwọn tó bá ka Bible dáadáa, ẹ lọ máa wo àwọn bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá sí, ẹ lọ wo dáadáa, ẹ rí pé ó ti wà nínú Bible bẹ́ẹ̀ náà lóríṣiríṣi, ó dẹ̀ wà nínú Quran náà bẹ́ẹ̀. Wọ́n ní ṣíṣe ni tènìyàn, àbí máa sọ rírò ni tènìyàn, ṣíṣe ni tolúwa làṣẹ. Tolúwa dẹ̀ máa ṣẹ nílẹ̀ Yorùbá because tọ́lọ́run ni ó máa ṣẹ ni. Ọ̀nà tọ́lọ́run fẹ́ gbégbà láàmú, bọ̀ àwa ti ń ríṣẹ́ Ọlọ́run, èmi ti ń ríṣẹ́ Ọlọ́run pé ilẹ̀ Yorùbá ó máa di gbígbà láìpẹ́ láì jìnnà. Wọ́n ní bá pẹ́ títí Akílólò àpè bàbá, bó ṣe rí nìyẹn. Mo tún fẹ́ ṣàdúrà fẹ́yìn náà, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń takò mọ́lẹ̀ Yorùbá, àtọba o, àti ìjòyè o, àtọmọdé, àtàgbà, tóbìnrin, àti celebrity, anything tó bá wẹ̀ kó jẹ́, tó bá ti ń takò mọ́lẹ̀ Yorùbá, kí ìdààmú tílẹ̀ Yorùbá nílé ní kó máa bá ìran ẹ̀. Àdúrà ni omi ò ṣe pé o. Ìdààmú tó bálẹ̀ Yorùbá lé ní kó máa bá ìran ẹ̀. Kò bá jẹ́ àgbàlagbà, ò bá jọba, ò bá jẹ́ jòyè, ò bá jẹ́ olókìkí, kò bá jẹ́ from nowhere. Ìdààmú tó bálẹ̀ Yorùbá ẹ̀ kọ́ ló wá fi sínú ìran ẹ̀, kọ́ ló fi sínú àwọn ẹbí ẹ̀, nínú àwọn ọmọ ẹ̀, nínú àwọn ọmọ tó bí, kọ́ ló fi sínú ìran ẹ̀. Irú ìdààmú yẹn kó máa dé báyẹn. Àdúrà ni, kò ń ṣèpè, kò ń ṣàdúrà ni.
tó fi dórí ọba, anyone, any of them, gbogbo pátá, elite ni, ex-president ni, ex-governor ni, gbogbo yín tẹ rí òótọ́ ńlẹ̀, tẹ ta ìlú yín, tẹ ta ìran yín lẹ́rú nítorí owó. Gbogbo pààyàn kékeré tó bá wọn nílẹ̀ Haúsá, tó bá wọn ẹnìbọn nínú yàrá ẹ̀ tí ò ní lè gbin, tí ò ní lè sọ síta, kọ́ ló ń jẹ́ kó irú ẹ̀ kó dé bá inú ẹbí yín, kọ́ ló ń jẹ́ kó lè wà rìn yín, kẹ́ẹ̀ náà lè rí bó ṣe ń rí lára àwọn tó ń pààyàn kékeré nílẹ̀ Yorùbá, kọ́ ló ń jẹ́ kó lè wà rìn yín, kọ́ ló ń jẹ́ kó wà nú ẹbí yín, kó wà nú àwọn ọmọ táwọn ọmọ yín ti bí, kó dààmú àwọn ọmọ tẹ́ ti bí, kó dààmú òun gan náà, kọ́ ló ń jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run máa jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé àdúrà là ń gbà, a ò ṣe pé àdúrà ni. Wọ́n ní n tó bá ṣe ló máa dé bá, so òun là ń lọ pé àdúrà ni, a ò ṣe pé, but nítorí ká ló bá ṣe ló máa ká, èmi kò mọ̀ yẹn. Then mo tún fẹ́ kàn tún yán ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ díẹ̀, ẹ̀yin Yorùbá fẹ́ sọ̀tọ̀ fún ṣẹ́rí tó bá ní ẹni tó palẹ̀ Yorùbá, tó run ilẹ̀ Yorùbá jù, tó kọ́kọ́ jọ òun ló run ilẹ̀ Yorùbá, òun l'Ọbásanjọ́ o, òun l'Ọbásanjọ́ o. Awólọ́wọ̀ ó mọ̀ nípa ẹ̀ tó jẹ́ kán ṣòjóró ẹ̀, ó mọ̀ nípa ẹ̀ o, nípa ẹ̀ ó mọ̀ nípa ẹ̀, Ọbásanjọ́ mọ̀ nípa ẹ̀ o. Ẹ béèrè ikú Bọ́lá Ìgè, ó mọ̀ nípa ẹ̀ o. Ẹ béèrè MKO lọ́wọ́ ẹ̀, ó mọ̀ nípa ẹ̀ o. Ìbọn yẹn pa Màmá Fẹ́lá, kò sí èyí tí ó mọ̀ nípa ẹ̀ o. Bọ̀tẹ̀ bá dé rí, ó dẹ̀ máa ṣe bí ẹ pé kò mọ̀ ọkàn ni o. Nǹkan sọ fún yín ni o. Ọlọ́run mo sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run fàṣírí àwọn táwa rò pé bàbá, tá rò pé bóyá fẹ̀yìntì. Ọlọ́run sọ pé ẹ má fẹ̀yìntì, òun lọ́lọ́run tán lè fẹ̀yìntì. Òun ni gbogbo lè ṣe ṣẹlẹ̀. Yẹ ló jẹ́ kó jẹun tó pa àti máa ń ṣe àwọn bàbá jọ àwọn ọba àdánù tẹ kó jọ Aláàfin, onírìnṣà àwọn ọ̀dọ̀tí gbogbo wọn àtàwọn ọba Láké, àwọn Àwùjalẹ̀ gbogbo ọ̀dọ̀tí ní gbogbo wọn, àwọn ọ̀bùn. Ọlọ́run fi yé pé ẹ má lo èdè yẹn pé wọ́n lọ́ba mọ́, òun lọ́ba. Òun lọ́lọ́run fi hàn yín pé kẹ́ríkọ́ bá yà láwọn ilé àwọn ọba tó ń fìyà jọmọ̀ tó ń pààyàn, kẹ́ wá fi wó wọn Ọlọ́run ọba tó wọn, òun lòún ṣẹ̀dá yín, ire lòún wá fún yín. Òun gbogbo ilé ìtẹ̀rí tó ń ṣẹlẹ̀. But mi fẹ́ sọ̀rọ̀ dìtẹ̀, but èmi fẹ́ kẹ́ máa wo òye Ọlọ́run látọ̀ ọdún yìí náà, kò yẹ ti ń rí díẹ̀díẹ̀, ẹ jẹ́ kó dọdún tó ń bọ̀ ẹ tún wá rí dáadáa. Then gbogbo àwọn agitators pátápátá, ẹ máa fẹ́ sọ kíní kan fún yín, ilé tó kéré jù nù wá tó bá tẹ̀lé Yorùbá nation tọkàntọkàn, bọ́n sàṣì, bọ́n pé kò ní jẹ́, bọ́n pé kò ní jẹ́, má jẹ́ mọ́ Ọlọ́run ni, bọ́n pé kò ní jẹ́, ilé tó bá tẹ̀lé Yorùbá tọkàntọkàn, bọ́n pé kò ní jẹ́. Gbogbo tó wà ní Yorùbá nation tó bá dalẹ̀ Yorùbá nation, n tó máa pè sílẹ̀ kó máa dáhùn lára ẹ̀, n tó máa pè sí kó máa dáhùn lára ẹ̀, kọ́lọ́ máa fi lè ká lè fi gbówó ìwọ Ọlọ́run ga ni, àdúrà ni mi ò ṣe pé. Dẹ̀ mo kàn fẹ́ tún já yín sí kékeré kan, ṣe rí restructuring tó ń pariwo yẹn àti tó ń bẹ̀bẹ̀ pé kán jẹ́ election yẹn, irọ́ ni o, wọ́n play game ni, wọ́n ti talẹ̀ yẹn tán, wọ́n ti talẹ̀ Yorùbá. Mo sọ fún yín, àwọn China máa wá, Amẹ́ríkà náà máa, ilẹ̀ tán ti fi tà tán ti fi yáwó ilẹ̀ Yorùbá tó máa yẹ máa dúró ibẹ̀ náà, nǹkan tó fẹ́ wá safeguide nìyẹn. Dẹ̀ ń já yín sí, ṣé àwọn Fúlàní tán wọlé yẹn, wọ́n máa overpopulate àwa ilẹ̀ Yorùbá, ó ní game tó ń play lọ́wọ́ báyìí, wọ́n náà ṣe ń kó wọn wọlé, tó ń rán wọn wọlé, tẹ bá rí gbogbo ẹni wà ilẹ̀ Yorùbá náà, gbogbo ọlọ́kadà Haúsá ni, tó máa overpopulate yín ni, tẹ́pẹ́ ẹni kò ní lè jáde ìdìbò náà máa dìbò, ibi tó máa sọ yín dé nìyẹn, ó dà pé ẹ̀ tí get nǹkan tó ń ṣe yín. Mo sọ pé Yorùbá, ẹ̀yin youth ẹ dìde, stand up for your right, stand up and fight and get Yorùbá nation, stand up and fight, don't wait, stand up for your right, don't give up, stand up for your right, stand up. You are afraid to own your own country, Yoruba nation. You have the right. These people are invading you. System tó ń lò sí ni, that's the economical system tó máa lò fún Yoruba land mo sọ fún yẹn. Wọ́n á kó ẹ̀rí kan Fúlàní ẹ̀ wọlé gan, gbogbo wọn náà ń ṣọ̀kadà, náà ń dominate everywhere else. Ẹ̀yin ò ní lè bọ́ta dìbò, àwọn náà máa dìbò. Ó dà pé tí get system tó Tinubu yẹn kàn tán rẹ̀ ni. Fẹ́ sọ̀rọ̀ ènìyàn kan níyàn kan waste time máa bá sọ̀rọ̀ pa Tinubu, wasting of time ni kò lè débẹ̀. Olórí burúkú Ọbásanjọ́ yẹn ó ti bẹ̀rẹ̀ game ẹ̀ ní ó ti mú sọ pé mo ti ṣàlàyé lórí fídíò mi tẹ́lẹ̀ lórí Jimmy Boy True Talk, ẹ lo fídíò tí mo ti ṣe lórí ẹ̀ pẹ̀lú game bóyá máa ń play game pẹ̀lú bàbá Sunday Igboho, opportunity ni. Ó ń dọ̀rọ̀ pé bàbá Sunday Igboho
kò jẹ́ kó rí àwọn bíi Ládọjà pa bàbá Sunday Igboho ló save máa yẹn. Ọbásanjọ́ under the green snake under the green grass ni mo ti sọ fún yín. Òun ni ara wọn tara tó ń lò fún bàbá yẹn tó ń lò fún bàbá Sunday Igboho ni pé àwọn kókó tó bá wá tó lè lanu nílẹ̀ Yorùbá Ọbásanjọ́ wà náà tó mú wọn kúrò. Àwọn ọlọ́pàá yẹn náà àwọn military náà ló ń lò tó mú wọn kúrò. Mo kókó àwọn ọmọ ẹ̀ náà sí military. Sórí Ọbásanjọ́ tó bá jẹ́ pé ìpayín kékeré tí ilẹ̀ Yorùbá ní ló wù ẹ́ kọ́ lọ́n wá dá sílẹ̀ nínú àwọn ẹbí ẹ̀ ìpayín kékeré kúwọ́ náà káwọn ọmọ ẹ̀ tó bí àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ kọ́ náà ní àtàwọn ọmọ tán bí kó rí bẹ́ẹ̀ àfi tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run wá lọ́wọ́ sí tọ́lọ́run bá wá lọ́wọ́ sí ìpayín kékeré ilẹ̀ Yorùbá wàláì ọ̀nà ọba ṣe ìwò lọ́lọ́ tó bá wọ Ọlọ́run ló lè fẹ̀ dáadáa tó bá jẹ́ kọ́lọ́run lọ́bọ̀ tọ́lọ́run bá lọ́wọ́ sí kí Ọlọ́run wá wo ọjọ́ àwa tá à ń pariwo tá à ń pa yín kí pé ìyá yìí pọ̀ wọ́ Ọlọ́run kọ́lọ́run wá kó ìyá yẹn kọ́lọ́run wá bá fi sínú àwọn ẹbí ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ bí àti Ìyábọ̀ ni o àti eléyìí tó wà mílítírì gbogbo wọn tó kó káàkiri tó bá ti jára ẹ̀ náà ti jáde táwọn yàwó tó fẹ́ káàkiri gbọ́n kọ́lọ́run jẹ́ kí irú ìpayín kékeré kó wà nínú àwọn ọ̀ràn ọmọ ẹ̀ kọ́lọ́run òjò wà àmẹ́pẹ́ ọ̀dájú ló ṣe ọ̀dájú ni kò sí òwò kọ̀ọ̀kan ọmọ kan kú wọ́n sọ pé ọmọ ìyàwó ẹ̀ sùn kò sí rọ́ńbẹ̀ kò sí nǹkan tó lè ṣe bóyá deny third time election ni bóyá fọgbọ́n deny ẹ̀ nìyẹn so bóyá deny bribe ti Shell tí wọ́n mú ẹ fún pé náà ló gba bribe àmì dẹ̀ ti sọnù fí bó ṣe lọ òrọ́yìn ọ̀gbà ni máa kọ́ ló fún dàbọ̀ báyẹn sọ bílí pé ó kàn sọ pé wọ́n ló kó fún bọ̀tù ń kọ́ ló kó fún dàrẹ́ àmọ́ bó ṣe lọ lọ́wọ́rọ́ sí ẹ̀rọ kálò ló ń bẹ̀ àmọ́ bó ṣe lọ agbárí 419 ní ẹ́ ó lè ní ẹ́ ó lè lọ Ọbásanjọ́ ó lè ní ẹ́ style Mobutu tó máa ní ẹni tó rún lẹ̀ Yorùbá òun Ọbásanjọ́ tẹ bá rí pé Fani Káyọ̀dé tẹ bá wò dáadáa tẹ bá lọ wò dáadáa ó dà kí Fani Káyọ̀dé bàbẹ́ àti Ọbásanjọ́ ti ṣiṣẹ́ pọ̀ rí tẹ bá rí pé òun ló lò sí Minister of Aviation gbà tiẹ̀ ó ní mi tán di sí so èèyàn burúkú bíi ti Fani Káyọ̀dé bàbá Fani Káyọ̀dé òun Ọbásanjọ́ ẹ fura ẹ̀yin lẹ Yorùbá ẹ̀yin yóò tẹ̀ dìde stand up for your right ìjọ lẹ fẹ́ dúró dà ṣé lùwà tó máa kó yín tán wọ́n ti kó Fúlàní wọlé wọ́n ti ń dominate yín ẹ ṣàkíyèsí pé election Tinubu lè wọlé election Tinubu yẹn ibi tí yóò bọ́ yẹn rìn dìde election yẹn tẹ̀fẹ́ dìlé kò yẹn ẹ lè win ni ẹ gbà bẹ́ẹ̀ ẹ lè win àwọn Fúlàní ló máa dìbò wọn máa bẹ ṣé tẹ́ ìṣọ́ra tẹ́ gan àwọn máa tún wọnú wọn máa tẹ dọ́bù jáde wọn kò jáde fún yín bẹ́ẹ̀ lè fẹ́ win ni wọn bẹ́ẹ̀ lè fẹ́ win ó dà pé ẹ̀ tí gẹ̀ẹ́tì sísítẹ́ẹ̀mù tí gbogbo wọn ń lò yìí òun sọ pé Yorùbá nation must stand Ọbásanjọ́ ó fẹ́ palẹ̀ Yorùbá run pátápátá ni o last game ẹ̀ ló ń bá lọ́sìn ọ̀dájú ni o last game bóyá máa palẹ̀ Yorùbá run pátápátá fẹ́ parun pátápátá ni o ibi tí bàbá yẹn lọ nìyẹn o àti Tinubu yẹn ti ẹ̀rìn dín Tinubu ló yọ̀dẹ̀ jù yẹn kò ń ṣe làólà ọ̀dẹ̀ ó kàn ń ṣe làólà tó máa ìmọ̀ èèyàn tẹ́ pé bẹ́ẹ̀ sọ̀nà orí Tinubu ò kàn pé ṣá mi rò pé yẹn ní sense rárá mi orí ò kàn pé orí ò kàn pé ṣá mo lè sọ pa Tinubu mi rò pé ẹ̀dá kan torí ẹ̀ pé lè máa ṣe gbogbo tó ń ṣe yẹn ẹni tó wà dangerous jù òun l'Ọbásanjọ́ pẹ̀lú àwọn ọba onírìṣà bàbá yẹn burú gan ọ̀dájú ni onírìṣà tẹ̀ ń wò yẹn ó burú gan ọ̀dájú ni then Aláàfin ìyẹn ló wọ́ọ̀sì jù Aláàfin wọ́ọ̀sì gan bó ṣe wà yẹn tẹ bá wọ́n ti wà bẹ́ẹ̀ kò sí ọ̀yọ́ yọrí paru kò sí ọ̀kan àwọn Ọlọ́run ṣe ń fẹsẹ̀ nígbà fihàn yẹ́dà pẹ́ tí gẹ̀ẹ́sì Ọlọ́run kó gbogbo àwọn ìdọ̀tí Ọlọ́run kó wọn sókè ká lè ráàrí wọn tẹ́lẹ̀ aròpéyàn gidi ni wọn irú Aláàfin aròpéyàn gidi ni bàbá yẹn Ọlọ́run dẹ̀ fi hàn yín sí pé bàbá yẹn ò ṣe yàn gidi onírìṣà yẹn yamayama bíi ti Tinubu nìyẹn tiẹ̀ Ọbásanjọ́ lórí burúkú somebody bàbá òfò bàbá dànù ni láti lẹ̀ bọ́lá ṣe dá ní ìlara ó ní lára gan mo ti sọ story ẹ̀ bó ṣe lára Fẹlá Abíọ́lá tọ́jọ́ one school ní the same school ìlara yẹn ọmọ tí ò rọ́lá rí òun ni Ọbásanjọ́ ó wà power intoxicating gan power máa intoxicate bàbá yẹn gan lifestyle ẹ̀ nìyẹn ó dẹ̀ ló ń ṣàwọn ọba yẹn náà òun ló kó sí onírìṣà náà lára ń sìn tí ẹ náà tó ń ṣe gbìgbìgbì ó dẹ́ pé set up ni gbogbo tó kó sínú gbogbo àwọn ọmọ tó wà nílẹ̀ set up gbogbo àwọn yahoo ẹ gbàgbé òṣì
àrò tí dé bẹ́ẹ̀ ni set up ní gbogbo wọn ń lù ẹ̀ ní ìwọ náà gan ìwọ gan mọ̀ ìwọ gan mọ̀ Naomi gan màmá ẹ̀ ó máa ń dọ̀bálẹ̀ fún nígbà bí ó ṣí mi fẹ́ lọ gbére ẹja gbé yẹn dànù gbogbo sàkámàjì tó ń kó lẹ́ńtà wàá mọ bó ṣe ń lọ́nu lé náà bọ̀ yẹn kọ́ ní issue ṣé n get this thing so mo kàn fẹ́ kí a Yorùbá ẹ jẹ́ ká dúró Yorùbá nation must stand no going back no restructuring no going back no restructuring no going back no restructuring then ẹ̀yin agitators mi wá tẹ pé oyè méjì lè fi ń balẹ̀ Yorùbá nation yìí lọ Ọlọ́run á bí yín o Ọlọ́run á bí yín gbogbo ẹ̀yin agitators tẹ̀ ń fi oyè méjì bá Yorùbá nation Ọlọ́run á bí yín then mo dẹ̀ wo fídíò àwọn kan náà tó ń sọ nípa Saheed Òṣùpá ọ̀nà Saheed Òṣùpá mo wo woman yìí kí wọ́n ti ń pè ìyá Kèsẹ́tì ìyá Kèsẹ́tì tí Nàìjíríà bá gbé ẹ ni pẹ̀lú bóyá ń pa ó ṣe padà lọ Nàìjíríà tó ń bá bí ẹ rí wọ́n padà lọ Nàìjíríà ìwọ lọ́lé Gani Adams nìkan ló máa fún ẹ ní security àwọn tó wà máa lò nìyẹn àtàwọn APC wọ́n máa ń lò yẹn wọ́ lọ́lé nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn most of àwọn tó wà ní Europe America tó máa ti wà láàbroad wọ́n máa ń bí pé tó máa ti wà láàbroad àwọn ti arrive àwọn ti ju àwọn tó wà nílé lọ nǹkan tó dẹ̀ yé yín nìyẹn wọ́n máa ń bí pé kó jáwọn nìkan àwọn fún èmi mo fún àbúrò mi èmi mo rán ilé lọ sí school èmi rán ilé lọ sí school wàhálà wọn pọ̀ kíní kan ṣe gbogbo rán máa yàn máa iná láì kan ó ń dùn mọ́ wọn bọ́ yín sọ yẹn má rò pé bóyá ń complain ó ń dùn mọ́ bọ́ yín sọ yẹn ni ọ èmi mo gbọ́ bùkátà ilé èmi mo gbọ́ bùkátà family mi èmi mo gbọ́ bùkátà ilé gbogbo rán dandan yẹn àwọn people yìí máa ń kà wọ́n pé àwọn tó pé low life person lèmi máa ń kà àwọn tó máa ń think báyẹn wọ́n máa ń jẹ́ kọjá àwọn nìkan òní style wọn pé ẹ̀rí pé òun náà àwọn tó individual mo sọ yìí ó tẹ́ pé wọ́n máa ń jẹ́ pé àwọn nìkan jẹ́ làwọn nìkan làwọn finance gbogbo family àwọn nìkan làwọn take care wọ́n like that kind of life ó máa ń fún ọ ní ó ń boost ego wọ́n máa ń jẹ́ kí ni wọ́n dùn pé ẹ̀mí mò ń bọ́ fà wọ́n á dẹ̀ débi wọ́n á ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bọ̀ ọmọ wọn tán bí sí ìbàyàn àwa yá yàkuyà wọn ọ̀rọ̀ ọmọ tí wọ́n tọ́jú ọkọ asá lọ nígbà tó tíyàwó gbọ́dọ̀ pé ẹbí ẹ̀ ló ń gbọ́ wọn mójútó ọmọ ọgbọ́n máa ń rìnrìn wọ́n pọ̀ bíbá yẹn wọ́n pọ̀ ní Europe wọ́n pọ̀ lamẹ́ríkà tó ń yẹ yàkuyà báyàbáyà káàkiri báyẹn kẹ́kọ̀ọ́ wo gbó wọn ni then ẹ̀yin agitator mo ti sọ ẹ̀yin agitator tẹ́ ń ṣe iyèméjì kò dáa o then mo dẹ̀ fẹ́ sọ mo ní tó ń yàgòyè ti Saheed Òṣùpá yẹn ó dà pé ẹ̀yin tẹ́ ń sọ pé Saheed Òṣùpá nǹkan tó ṣe owó ẹ̀ ló ń ṣe ó kù díẹ̀ káàtó fún yín ó kù díẹ̀ káàtó ẹ̀kan ẹlòmíwá rẹ̀ pé ó rà pé ẹ̀kan wà social media freak ní kẹ̀kan wà ní social media kan ní pé ẹ̀ náà ń jàmbla ẹnu lòlùmírẹ́ lómi ìnù yín bí mi ṣe rí you just there just to show off kò mo rí ẹlòmíì tó ń ṣe àwọn agitations yìí kò mo rí ẹlòmíì sí nìyẹn ẹlòmíì kan sọ̀rọ̀ just to show off nǹkan àwọn òrùn mi Yorùbá nation nídìí gbogbo àwọn dọ̀tí lẹ́jẹ́ because ẹ máa ń kàn ń dá confusion lẹ̀ tí ò make sense èyí náà lè máa sọ pé Yorùbá nation lé ní èyí náà máa kanta àríyàn tí ò ń ṣe kan tí ò da iṣẹ́ ká panupọ̀ ká bá wí ẹni kan lè máa sọ pé ẹ̀dẹ̀ ń support Yorùbá èyí náà lè agitate fún Yorùbá nation èyí náà lè ń pariwo Yorùbá nation must stand èyí náà election èyí náà kìíní kan lẹ́dẹ̀ èyí náà sọ pé náà election èyí náà máa sọ pé there should be election pé Yorùbá election bá Yorùbá election lè máa ṣe tiẹ̀ you are not here nobody is here to dictate for Yorùbá nation. It's only God. Everybody can share ni on his own way, but nobody has right to do. You not you to tell anybody that you have no right. So do your own. Èmi kàn fi yẹn pé confucianist ni ẹ máa ń dá confusion lẹ̀ láàrin agitators tó kù. Because nígbà tẹ́yin sọ pé nǹkan tí Saheed Òṣùpá ṣe dá, èmi fẹ́ sọ kinní kan fún yín. Tí Saheed Òṣùpá bá mọ̀ pé òun support 2023. Gbogbo páyín kékeré tó bálẹ̀ Yorùbá kó máa bárùn ẹ̀ tí Saheed Òṣùpá bá mọ̀ pé òun faramọ́ 2023 pé ilẹ̀ Yorùbá kọ́ ló necessary nsìn kọ́ sí ilẹ̀ Yorùbá sáà ṣé àwọn yẹn gbógun fún la fẹ́ sọ pé ṣé owó ẹ̀ ló ń ṣe ẹ̀yin ẹ gbógun Saheed Òṣùpá ẹ bí bóyá máa kọ́ Yorùbá nation ẹ̀yin ẹ gbógun fún wo ẹ bóyá máa kọ́ Yorùbá nation ṣé wọ́n gbógun fẹ́yìn kẹ́yìn tó jáde fún Yorùbá nation ṣèbí tara pé bílẹ̀ ṣe ń lọ nílẹ̀ Yorùbá la ṣe ń jáde ṣèbí tara bọ́ yẹn ń pa àwọn ibi wa ṣé èmi lẹ́bi Nàìjíríà mọ́ ni mo kàn fi ṣe sample èmi ò lẹ́bi Nàìjíríà mọ̀ ètò bá jẹ́ ìlẹ́fẹ́ sọ
àwọn ará mi ò rán anybody tó bá jẹ́ ẹlẹ́fẹ́ sọ but ìlara pé ìláwọn èèyàn alẹ́ ọ̀rẹ́ alẹ́ bí tó jẹ́ sẹ́ni fàbí wọn tó yìn wà ń bẹ̀ ìlara yẹn làwa náà fẹ́ wálé mo ti wálé lẹ́mẹ̀rin rí ṣé bóyá kó ṣe burú lélẹ̀ tẹ́yìn wọn sọ pé nǹkan tí Saheed Òṣùpá ṣe yẹn dà ó dùn kí àtò la máa sọ fún ó yẹ ká báwí ni èmi ò ràn máa báwí tó bá tún ṣe máa tẹ̀ sí lójú mo yìí ń sọ mo ti sọ fídíò kan tó lórí ẹ̀ tẹ́lẹ̀ tó bá ṣe máa tẹ̀ sí lójú ẹ̀yin fans tẹ̀ ń pariwo tí ọlọ́pàá bá tún bá kidnap yín Saheed Òṣùpá ò ná yín kò lè fún yín ní £1 owó tó pa wọ́n á pa yín gbé fọ̀nà tí mo kàn fi sample ni òní mo fẹ́ sọ fún àwọn tó sọ pé nǹkan tí Saheed Òṣùpá ṣe ó dáa ẹni pé ok ṣé nígbà tí wọ́n kó ná àwọn èèyàn tán pa ẹ̀ ṣé ná àwọn tán pa ẹ̀ ṣé wọ́n sínú fáǹsì Saheed Òṣùpá ni mo kàn fi yé yín ni mélòó ni wọn ní Saheed Òṣùpá ti lọ bá lé wọn mo kàn fi ṣe sábà pé ó dà pé ẹ̀ tí mọ ó dà pé ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ pé Saheed nǹkan tó ṣe rẹ̀ pé tẹ́ bá mọ power of celebrities completely you know all these àwọn celebrities àwọn Fujis wọ̀nyí àtàwọn Nollywood it goes a long way in the system of a country, of a nation, or in the society. It goes a long way. Ṣẹ́rí táwọn yẹn bá ń support irú nǹkan tí ò dáa yìí irú 2020 tẹ́lẹ̀ pé kò dáa kò sí nǹkan tó fẹ́ ṣe Nàìjíríà tó ti empty ṣé ta ni ò mọ̀ pé Nàìjíríà ti empty tálẹ̀ nípò ti talẹ̀ wọ́n sọ pé kí ni tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ níbo ló ti fẹ́ ro mo kọ́ ṣé lẹ́tàn ti tà tán rẹ̀ rí tó náà ti tà tán ṣé mo tẹ́ pé gbogbo ìwé ìkó àpá rẹ̀ ló ṣé nìyẹn lè fẹ́ dìbò fún n ta rí ni kò ń ṣàrùn mú n tójú rí ni ẹ wá ń support ẹ wá ní nǹkan tí Saheed ṣe ìwọ woman tó sọ yẹn mo sorry o ó kù díẹ̀ káàtó but I'm not ready to talk to anybody ó kù díẹ̀ káàtó because tí Saheed bá mọ̀ ẹ́ pé Saheed Òṣùpá bá mọ̀ ẹ́ pé nǹkan tí ilẹ̀ Yorùbá kàn ní pé kàn dìbò so kàn máa pa Yorùbá bó ṣe ń palẹ̀ kí irú kan tó yẹ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀ kó ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀ ẹ̀yin fans ẹ̀ kàn ń pariwo tán náà ẹ̀yin fans kìíní kan kìíní ẹ̀ kàn ń ṣé ojú ní ló fọ́ ni àbí tìta dẹ̀ ló fọ́ ni kò àníyàn ò yé mi ṣé kò yé gbogbo ilé tá à ń sọ yìí à ń gbòòrò ọmọdé ẹ lọ́wọ́ kú ni kódà pé kò yé yín tó bá délẹ̀ tán ṣe Saheed Òṣùpá lọ fáǹsì mi ló fẹ́ gbé dání kò lè gbẹ́ níbọ̀ lẹ́yìn ọmọ àtìyàwó ti já dànù Saheed Òṣùpá ti já dànù ó dà pé ló common sense yín àwọn ń support pé ká support kí Saheed Òṣùpá bá support Yorùbá nation ṣé kò ní help movement wa ṣé àtìgbà Yorùbá ṣé kò ní yára ṣé tó bá yára kọ́ ni ìrọ̀rùn igi kọ́ ni ìrọ̀rùn ẹyẹ ní àwọn ẹ̀ máa ń pòwe yẹn ṣé ìrọ̀rùn kọ́ ló máa jẹ́ for everybody tell me tẹ́ ń support ẹrú òótọ́ ńlẹ̀ rẹ̀ ń pèyí mọ́ rẹ̀ nǹkan tó ń pa ilẹ̀ Yorùbá nìyẹn kẹrù tó ẹnìkan tó pa ìfilẹ̀ ẹ̀ pọ̀ yẹn ó ti mú jẹ gbé gbogbo lifestyle yẹn àní ìdí ẹ̀ kò pé òun náà ló ń jẹ́ ká dèrò yẹn òkè nínú lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá àwa náà tó wà lérò ẹ̀yìn pàápàá bá ṣe kàwé tó. We have all those masters, professor, PhD, BSc gbogbo wọn ọ̀kadà gun wọn lẹ́gùn tẹ bá dérò ọmọ Yorùbá tẹ́lẹ̀ ọmọ Yorùbá tẹ́lẹ̀ pé àti dúró sí títì ṣàṣẹ́wó lásán ó tẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ ti jú wàá lọ lú mi lọ ṣe táwọn ò ní rí ẹ rárá bọ́ nísìnyí ẹ wo gbogbo ilẹ̀ Yorùbá wọ́n dúró sí títì wọ́n ṣàṣẹ́wó tí ó dé èmi àní BSc masters lọ́wọ́ á dẹ̀ dúró sí tí ó dẹ̀ ṣàṣẹ́wó tó jẹ́ ọmọ tó clean fine yẹ tó wá láti ilé rẹ̀ kó wá ṣàṣẹ́wó yẹn fún just 2 years ṣe é pé brain ẹ̀ ti wà disturb ta ló fẹ́ fẹ́ sílé oríṣiríṣi ọkùnrin tó ti fàyà ìlú tán ti kó oríṣiríṣi sí lára ẹ ṣàkíyèsí lẹ́yìn àwọn ọkùnrin olóṣèlú tó wọ́n fi kíní wọn á lo oògùn tó fi ń bá wọn sùn ìwòrò so ìgbà náà ní kò ń rí fáńgẹ̀ kan nílẹ̀ Yorùbá yẹn sáwà fẹ́ ẹni tó bá fẹ́ ọmọ ilẹ̀ Yorùbá kò rí burúkú ló fẹ́ǹsì lọ́tọ́ mo sọ fún yín ẹni tó bá lọ́lé lọ fẹ́ ọmọ Yorùbá kò rí burúkú ló fẹ́ǹsì nǹkan táwọn fẹ́ kó ṣẹlẹ̀ ní tá à ń blọ́ọ̀kì ní tá à ń pariwo Yorùbá nation ó dà pé ẹ̀yin tẹ́ ń support òfin yẹn dà pé kò ẹ̀ gẹ̀ẹ́tẹ̀ tá à ń pariwo pé support tẹ́ ń pariwo tí Saheed Òṣùpá ṣe ó wrong Saheed Òṣùpá wrong kò yẹ kó jẹun ní pé ó wà náà tó gbé lọ́ọ̀yà dìde fún bàbá wa Sunday Igboho kò yẹ kó jẹun ó mọ cause tí bàbá yẹn fight fún he knows the cause that man was fighting for so èmi ò fẹ́ sọ̀rọ̀ detail nípa ẹ̀ mo kàn yan díẹ̀ ni ẹ̀ tó bá ní làákàyè nù yín ẹ̀ mọ̀ pé let's call a spade tí Saheed Òṣùpá nǹkan tó ṣe yẹn wrong owó tó èèyàn ló náà fẹ́ fún ẹ owó tó èèyàn àlùbáríkà lójú
owó tó èèyàn àlùbáríkà lójú nítorí òye yín nìyẹn nǹkan tí gbogbo àwọn nǹkan tí Yorùbá ti miss tó ń bàjẹ́ nílẹ̀ Yorùbá àwọn culture tá máa súnmọ́ lọ́n tọkàntọkàn níyẹn mọ́ ìkà ló kù àṣọjú àrányàn gbogbo ẹ̀ gbogbo fídíò tó bẹ̀rẹ̀ ń jábọ̀ àwọn àrányàn kìnnìkan ìṣòwò ẹ̀ ló ń ṣe gbà wọ́n pé kí ló ń ṣe woman ni. òwe ẹlòmíì asọ̀rọ̀ ń gba ọmọ very irritating tẹ́nu sábà wo fídíò mo tún come across tẹ́nìkan náà já mi sí Awíkonko tó ní kìnnìkan iṣẹ́ Awíkonko nìyẹn ń ṣe ń tiẹ̀ náà so o ti gbà ẹ́ rí pé nígbà tí Yorùbá nation bẹ̀rẹ̀ Awíkonko máa ń sápamọ́ ni o kò lè jókòó sí ni ó máa ń sápamọ́ kó máa gbé wọn ni o nísìnyí wọ́n ti yọ kúrò lára Yorùbá nation ìyẹn Awíkonko òun ní confidence tẹ́ rí tó ń ṣe yàlà yòlò tó ń yẹnu gbàgàbáyọ̀ nílé ìdún nínú studio ẹ̀ táwọn tó ń ti fún pé APC ní wọ́n ti APC indirect ni bí ẹ̀ PDP lọ́fẹ́ yìí APC indirect ni Awíkonko ó tọ́ bẹ́ẹ̀ mi sọ fún yín ẹ̀kan ẹgbàgbé ó ṣe I'm advising Sunday Igboho this and that game yàrá ṣe tán ní kò máa ṣe ló ń ṣe yẹn ẹ̀rí pé tá a bá ṣe ń tú àṣìwọ̀n wọn ń divide bó ṣe ń divide lánàá wọn máa sún tẹ̀lé wọn ó ní mo ń sọ fún yín ara ṣe tán ní kò ṣe ló ń sọ síta ẹ̀ ìyàwó Awíkonko tó ní òun advice Sunday Igboho kìnìkan mo kàn wo fídíò èmi ò ń wo fídíò ẹ̀ mi ń wo tẹ́nìkan ló já mi sí mo kàn wọ́n kan tún máa ń yọ kúrò mo kàn pé wẹ̀ eléyìí sí ìran tó ń pè lọ dalẹ̀ 100% nìyẹn òun ni Awíkonko ọ̀dàlẹ̀ 100% wọ́n máa tán ni wọ́n máa ní wọ́n fẹ́ sọmọ ni pé ẹ̀ ṣe pé ọmọ tí ń wá kó wá ṣe nǹkan tó ṣe Ọlọ́run ló ń lò yẹn tọ́lọ́run bá fẹ́ lò ìṣe bá wà ń bẹ Ọlọ́run ò lò wá ìṣítọ́lọ́run fẹ́ lò wá làwọn ṣe ń sìn ìṣítọ́lọ́run fẹ́ lò àwọn ajítọ̀sẹ́ tó ń jáde tọkàntọkàn ni ogun ṣòwò olúwi olórí burúkú Awíkonko yẹn tẹ́ pé alágàbàǹgebè ni ọ̀dàlẹ̀ ni ń ṣerú ọ̀wọ̀ Ọlọ́run ò lò ẹ̀kan já àwọn mìíràn tọ́lọ́run ò lò náà àwọn ajítọ̀ tọkàn já sí nítorí wọ́n fẹ́ jẹ́ nǹkan wọ́n fẹ́ jalè wọ́n fẹ́ wó òkìkí wọ́n wá gbá wọ́n dẹ̀ fi ń jẹun wọ́n fi ń lówó nǹkan tẹ́lómi ń ṣe nìyẹn àwọn mìíràn àwọn á pín owó tó ń gbà nínú gúrùpù wọn ó ju owó tó ń pín lọ ẹ gbàgbé òṣì. I'm not here to talk of any bullshit but mo kàn ń sọ níbọ̀ Ọlọ́run adóníkálukú judge everybody with his own intention èrò ọkùn ẹ Ọlọ́run adé gẹ́gẹ́ bí èrò ọkùn ẹ tó bá jẹ́ pé lóòótọ́ Tinubu náà ló fi tẹ̀lé ilẹ̀ Yorùbá tó ń ṣe ọkàn méjì tó bá ti ń ṣe ọkàn méjì Ọlọ́run sí lẹ́yìn wọn gbogbo tẹ ní ẹ̀pìn tẹ́lẹ̀ jí tẹ́lẹ̀ kó gbogbo tẹ́lẹ̀ ní tẹ́ ń kó kiri nílẹ̀ Yorùbá Ọlọ́run asọ́dọ̀fọ̀ fútù fẹ́ tẹ̀ gbogbo yín ẹ lọ wo story Congo Mobutu àwọn mẹ́wàá ní France àwọn mẹ́wàá ní Belgium tí mo mọ̀ àwọn ọmọ Mobutu tẹ́ bá rántí Congo bí abáyé ṣe lo king ni pé bóyá ṣe bóyá lágbára tó ó strong gan president ni ó strong gan of Congo ẹ lọ wò àwọn ọmọ ẹ̀ ń tọrọ jẹ ni wọ́n ń tọrọ jẹ ní France wọ́n ń tọrọ jẹ ní Belgium mo mọ̀ wọn àtòbìnrin wọn ń bá wọn sùn ṣeré ni ẹgbàgbé òṣì ó dà pé àwọn míì tán kàn wà lamẹ́ríkà tán kàn wà ní Europe tán wà abroad yẹn tó já àwọn wọn ò lẹ́nu rárá wọn ò lẹ́yìn wọ́n ti kó aṣọ sọ́rùn wọ́n máa kó lẹ́kẹ̀ẹ́ káàkiri orí Facebook kiri àti orí social media kiri gbogbo òṣì yẹn ẹ wo you have to be mature èèyàn lè lò kó look decent kó look nice but ẹ má fi yẹn máa kó àwọn èèyàn jẹ mentality mo fẹ́ try láti break pé Yorùbá láti change àwọn kankan ní culture wa aṣọ ńlá kọ́ lè èèyàn ńlá aṣọ ńlá kọ́ lè èèyàn ńlá aṣọ ńlá kọ́ lè èèyàn ńlá àwọn náà fi ń deceive wájú nílẹ̀ Yorùbá nìyẹn aṣọ ńlá kọ́ lè èèyàn ńlá ẹ stop aṣọ ńlá kọ́ lè èèyàn ńlá ẹ̀yin máa kàn deceive yín mo ti sọ fún yín gbogbo àwọn adé táwọn bá yẹn dé sìn buy one get 3 free ní Alibaba buy one get 3 free ní Alibaba Express wọ́n yẹn ń tà wọ́n nìyẹn go and buy your own wọ́n náà dé sórí tibata so but you don't need all that that's you trying to sell out your people that everything is okay and nothing is okay. It's wrong. Nothing is okay. What's okay? But gbogbo yín ẹ kàn plan bẹ́ẹ̀ náà ṣe máa ní connection bẹ́ẹ̀ ṣe máa gbogbo yín náà lẹ́nílé ẹ̀ ń lò wọ́n ẹ̀ ń play kán lè protect ilé kán lè protect family bẹ́ẹ̀ mẹ́ pé ẹ̀yin náà mo sọ pé àyàbálẹ̀ ẹ̀yin kò ẹ̀ ń ṣe tọ́lọ́run àwọn tọ́lọ́run náà wà jí tọ́sà mọ̀ wọ́n àwa mọ̀ wọ́n àwọn tọ́lọ́run ṣe bá àwọn tọ́lọ́run mi fẹ́ sọ̀rọ̀ débẹ̀ ẹ máa rí wọn ẹ gbé ń dojú inú ni kò ojú ni kò ń ṣàrùn mú
fídíò ilé mú kàn fẹ́ ṣe ń fẹ́ bí kí bàbá Sunday Igboho yẹn gan ní kókó bẹ̀ tó jẹ́ ń fi jáde lẹ́ni eléyìí tó kù tọ́lọ́n bá tún dá wa sí bóyá before New Year àtún wá kíra fún Happy New Year pẹ̀lú ògùn gbọ́dọ̀ jẹ́ January ni àbí January second àtún fún gbogbo alágbára gbogbo èèyàn ajítọ̀ pátá ọmọdé ni òtàgbà yín tó máa pèrè yín láàdá kò ní jẹ́ ẹgbà bẹ́ẹ̀ Ọlọ́run ló ní sọ bẹ́ẹ̀ fún yín o èmi ò ṣe pásítọ̀ mi ò ṣe wòlíì o mo ń dẹ́ ṣe máàmù o mo gbàgbà ti dárúkọ àfa Akeem náà àfa Akeem God bless you baba ẹ pẹ́ fún wa náà àti àfa akéwúgbẹrú náà jẹ́ ṣá ẹ má bínú tí màá porúkọ yín dáadáa àfa ẹ má bínú mo respect ẹ̀yin náà ẹ ṣé gan ẹ kó àdúró ti ilẹ̀ Yorùbá òótọ́ la fẹ́ ẹni tó máa ń sọ olóòótọ́ làwa fẹ́ ẹlẹ́mi lè má support Yorùbá nation bọ̀ kó jó lóòótọ́ ìyẹn ni tí olóòótọ́ bá ti ń jáde ẹni tó bá ti lóòótọ́ máa fẹ́ràn ilẹ̀ Yorùbá ó máa fẹ́ràn Yorùbá nation because ilẹ̀ Yorùbá nation lóòótọ́ ni Yorùbá nation fúlà tá à ń gbé dání ẹ wò fún olóòótọ́ ni òṣìkà ẹni tó bá níkà ò lè tẹ̀lé Yorùbá nation ṣé ẹ gẹ́tì sìn fún òótọ́ ni kò tí Yorùbá nation yìí dúró fún nìyẹn òótọ́ ẹni tó bá ń sòótọ́ olódodo nǹkan tí ilẹ̀ Yorùbá dúró fún ni ìyẹn lè tẹ̀ wòye ẹlẹgbọ́n national anthem wa olóòótọ́ so mo ṣe pé àwọn kan tẹ́ pé wọn ò join bọ̀ wọ́n ń sòótọ́ Yorùbá bá wa tó ń join náà indirectly gbogbo akọ́nà la máa join fully báwọn kan ṣe join bọ́lá ṣe fún ní kálukú ní capacity ó yàtọ̀ síra wọn so glory be to God pẹ̀lú tó náà bá fún ní kálukú kọ́ ló ń kàn kó ní kálukú lórí kó fi inú àtọkọ̀kan kó fi lò nítorí òye yín nìyẹn Ọlọ́run ló ń lalẹ̀ Yorùbá kọjá kò ń ṣèyàn ó dàbí ẹ̀ tí gẹ̀ẹ́tì ẹ̀ ṣe rí gbogbo tó ń ṣẹlẹ̀ sí bàbá Sunday Igboho àti Akíntọ́yè àwọn wọ́n lé wọn nílé títí wọ́n lọ tán há bàbá Sunday sí Kútọ̀nù Professor Adé yẹn náà àwọn náà tún wà Professor wa náà tún wà ní Akíntọ́yè àwọn náà tún wà ní Kútọ̀nù ṣé ẹ wá ní kò yọ lọ wàhálà mímọ̀ sí Ọlọ́run oríṣiríṣi yàpá mẹ́rà pé ẹ̀rí náà afọ́jú ní gbogbo yín nígbà tó ń bá rí half population yìí sínú ìbọn it will be too late when the head is cut off ó dàbí kò yẹ yín àwọn Fúlàní tó ń kóra àwọn ẹgbọ́n ọmọ kan tó ṣe àwọn bàbá Ọbásanjọ́ gbogbo tẹ̀ ń wò yìí àwọn bàbá àwọn ọba yìí àwọn ọ̀ràn yìí wọ́n ti tọ́jú ọ̀la yín gbogbo wọn most of àwọn létẹ̀ ń rí ní London àwọn estate houses wọ̀nyẹn tó wà lamẹ́ríkà káàkiri àwọn ọba yìí náà ní owó tó ń jí ibi tó ń fi investment wọn nìyẹn àwọn náà invest sí gbogbo bẹ́ẹ̀ igi dábọ̀ ṣe wà àwọn ọ̀ràn yẹn ti jà wọ́n bìrì pọ̀ but wọ́n mọ̀ pé Ọlọ́run yàtọ̀ Ọlọ́run ju ẹ̀dá lọ Ọlọ́run ló dálẹ̀ fún ilẹ̀ Yorùbá kò dá fún àwọn olùkọ́ àwọn kan fẹ́ wá balẹ̀ yẹn jẹ́ àwọn asá lọ àwọn ọba Ọbásanjọ́ gbogbo yẹn tẹ̀ dúró ti pé ó ti talẹ̀ Yorùbá yẹn Ọbásanjọ́ ó ti talẹ̀ Yorùbá gan fún gbogbo àwọn foreigners tẹ̀ wọ́n yẹn gbogbo àwọn bíi ti Dangote ń parí Ọbásanjọ́ ló wà ní gbogbo ẹ̀ mo ti sọ fún yín mo ti sọ sórí ìbèṣe fún yín so mo ti sọ àmì Dangote sì mẹ́ọ̀ náà ní ìbèṣe Dangote ṣe mo ti gbogbo bíbẹ̀ yẹn ṣe jẹ́ mo ti ṣàlàyé fún yín Ọbásanjọ́ ló ní Dangote ibi tó ti ń wo pé àwọn ọba refinery tó kọ́ àwọn ọba yẹn gbogbo náà jọ dáwọ́ ní refinery mo ti sọ fún yín ẹ wo ilẹ̀ Yorùbá we need to fight ẹ̀yin youth stand up and fight for your right now ẹ dìde ẹ kọ́ ẹ dìde anyway I just pray for gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pé tó support ká gba Yorùbá nation agbénipa ò ní rí yín gbénipa ọ̀rọ̀ ìdàlẹ̀ òní kò ní rí yín dà tó bá lérò lóyún lórí kó máa dà lé lórí àdúrà tèmi fẹ́ ṣe lé nìyẹn kọ́lọ́n wá gbà kọ́lọ́n wá jẹ́ kí ìrìn Yorùbá nation yìí kọ́lọ́n jẹ́ kó wá yá kó má pẹ́ àdúrà tèmi gbà lọ́run báyìí kó pẹ́ àfẹ́ káwọn ẹ̀mí ṣòfò àfẹ́ kẹ́mi pọ̀ jù kọ́lọ́n bá ṣe gbogbo àwọn tó bá wà ń di kámárì ilẹ̀ Yorùbá kọ́lọ́n dá sẹ̀rẹ̀ àfọ̀n ká máa tara wọn ká máa fi yìn wọn Ọlọ́run ká máa pè wọ̀ lọ́lọ́ tó ń jàjà kọ́lọ́n fi rẹ̀ hàn Ọlọ́run ti fi rẹ̀ hàn Ọlọ́run àti fẹ́ kó tún máa fi hàn sí má bàa fi hàn sí bá a sẹ́ndì pláàgì sórí gbogbo wọn àwọn tó ń ní kà nílẹ̀ Yorùbá gbà ṣe gbogbo ẹ̀yin Fúlàní this one is sent to you Fulanis Nigerian government àárín yìí ò ní jọ tẹ bá ń to wọn máa dàrú ni ẹ máa takora yín ni gbogbo tẹ bá ní ẹ fẹ́ ṣe báyìí ẹ ní rí ṣe gbogbo pátá ẹ máa takora yín ni then Ọ̀ṣínbàjò mo rí pé Babangida ó gbé ẹ bọ́ta ó ń support ẹ ṣe rí ẹ̀yin ọmọ Awólọ́wọ̀ ẹ ṣọ́ra yín o gbogbo ẹ̀yin ọmọ fámìlì Awólọ́wọ̀ ẹ ṣọ́ra yín o gbogbo fámìlì Awólọ́wọ̀ ẹ ṣọ́ra yín wọ́n ní ẹ ṣọ́ra yín
gbogbo nonsense ṣe yẹn kò lè work o àwo tẹ̀lé yín Awólọ́wọ̀ làwa tẹ̀lé kò ń ṣẹ̀yìn ẹ lè máa lórúkọ bàbá Awólọ́wọ̀ kẹ má rò pé máa fi yẹn máa sọ pé bákan ní ilẹ̀ Yorùbá ẹ tó bẹ́ẹ̀ o ẹ tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin fámìlì Awólọ́wọ̀ mo bá wí o gbogbo ẹ̀yin fámìlì Awólọ́wọ̀ ni mo bá wí Chief Ọbáfẹ́mi Láwò ni làwa ń sọ kò ń ṣẹ̀yìn ọmọ because you are not him kò ń ṣẹ̀yìn ọmọ kò dẹ̀ ń ṣẹ̀yìn ń lọ olórí gbóǹkẹ́ vice president kò ń ṣẹ̀yìn you are not Awólọ́wọ̀ ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin family Awólọ́wọ̀ mo ń send one eléyìí sí ẹ jẹ́ kó rí yín pé there is no election tẹ́ bá rò pé bóyá nítorí pé ń lọ yín nǹkan kan tó fọmọ grandson granddaughter Awólọ́wọ̀ àwọn òkó yẹn jẹ gbogbo òṣì tí Awólọ́wọ̀ táwólọ́wọ̀ ṣe yẹn òun ẹ̀yin òṣìlẹ̀ yín ṣe ẹ jẹ́ra yín brain tẹ́ bá tẹ̀lé Yorùbá nation òṣìlẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin family Awólọ́wọ̀ òṣìlẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin family Awólọ́wọ̀ pátá ṣàwólọ́wọ̀ wà ṣé nǹkan táwólọ́wọ̀ dúró fún ni ẹ̀yin dúró fún ni irú ọ̀dọ̀ tí wò ní irú tẹ̀ ń kó dọ̀tí bá bàbá òun bàbá ìyẹn mi pé tẹ́ bá tara Awólọ́wọ̀ jáde àbẹ́jẹ́ grand àkàwá bìlì pé bóyá nǹkan tẹ̀ ń ṣe orin lè máa pè bíi ti bàbá náà ìyẹn ò make sense náà orin lè máa pè ẹ̀bùn ni Ọlọ́run fún bàbá náà Ọlọ́run fún lẹ́bùn fúnlẹ̀ Yorùbá kò fẹ́yìn náà nítorí ẹjọ́ mẹ́wàá ní pé ẹ wá jẹ́ somebody rárá nílẹ̀ Yorùbá ẹ ṣọ́ra yín àwọ̀ yín lẹ̀ tẹ́ bá ṣọ́ra eléyìí tẹ́ ń darúkọ Ọ̀ṣínbàjò yẹn ẹ ṣọ́ra yín mo gbọ́ wúmà kan tán ní ara family Awólọ́wọ̀ kìíní àwọ̀ kó yẹn jẹ́ ẹ gbé kóṣì lẹ́ má lórúkọ bàbá Awólọ́wọ̀ máa fi máa kó lẹ̀ Yorùbá jẹ mọ́ ẹ kóṣì lọ bàbá ní neat name ẹ má borúkọ yẹn jẹ́ kọ́mú tún aláìsọ ẹ má borúkọ yẹn jẹ́ ẹ fi bàbá Awólọ́wọ̀ lẹ̀ ẹ má borúkọ yẹn jẹ́ kóṣì yín lọ ẹ̀yin family Awólọ́wọ̀ tó kù mo bá sọ yẹn tẹ́yìn ṣe rádàrà lẹ́yìn Ọ̀ṣínbàjò ẹ jẹ́ kó rí yín pé o gbogbo ṣìyẹn àfẹ́ yẹn ẹ jára yín pé gbogbo yẹn family Awólọ́wọ̀ ẹ ṣọ́ra ẹ jẹ́ kó rí yín pé complete no election Yorùbá nation la fẹ́ no election nothing else Yorùbá nation la fẹ́ Yorùbá nation ní Awólọ́wọ̀ náà divide fún ẹ jẹ́ kó rí yín pé inú ẹ̀ ní Ọbásanjọ́ tẹ̀ tí tẹ̀ ń kóra ẹ̀jọ̀ tẹ̀ pa Bọ́lá Ìgè ẹ̀ tó bá yín tó jẹ́ ká Awólọ́wọ̀ wọlé ẹ̀ gbógun ti yẹn ẹ̀yin Ọbásanjọ́ ẹ̀ wá ń gbógun ti ilẹ̀ ọmọ Yorùbá pé Ọ̀ṣínbàjò wèrè wo ó wà ń bẹ̀ fọdún mẹ́fà kí ló ṣe help olówó help who help ṣe fẹ́ máa fọ Ọ̀ṣínbàjò kan pé Awólọ́wọ̀ nàbí òṣìwò lẹ́ ń ṣe ń sìn ṣé ẹ̀rí gbogbo Awólọ́wọ̀ ṣe ń lẹ̀ ni kí ló Ọ̀ṣínbàjò ṣe for the 6 years kí lẹ rí tó ṣe fúnlẹ̀ Yorùbá ẹ dà pé ìyá wèrè ni ẹ ṣọ́ra yín o ẹ̀yin family Awólọ́wọ̀ ẹ ṣọ́ra yín o Yorùbá nation ràn yín o ẹ ṣọ́ra yín o this time I still for 30 ni o àrùn anybody o ẹ lè máa fi orúkọ Awólọ́wọ̀ àkóyẹn jẹ ẹ lè fi yẹn win election rárá Yorùbá nation ti já sí gbogbo ìtàn yamayama yẹn orúkọ mo sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ẹ máa forúkọ aṣọ ńlá Awólọ́wọ̀ kẹ máa fi yẹn máa kọ́ alóhùn bẹ kẹ máa tì wá sínú náà ẹ̀yin family Awólọ́wọ̀ ẹ ṣọ́ra yín o pẹ̀lú Ọ̀ṣínbàjò tí gbogbo yín gbọ̀n tẹ̀lé yẹn ẹ jẹ́ kó rí yín pé Babangida ayé ẹ̀ máa bàjẹ́ ni ìwọ Babangida ayé ẹ̀ máa bàjẹ́ ìwà rọmì kì í ṣe ayé ẹ̀ máa bàjẹ́ ni ìwọ lórí burúkú bàbá òfò ìwà ara wọn tẹ́ pé ọ̀dàlẹ̀ tó tó ẹ̀ ò sí ìwọ́n sọ pé Ọ̀ṣínbàjò bọ́yẹn lu Ọbásanjọ́ bọ́yẹn fẹ́ play game náà tó ń ti bẹ̀rẹ̀ game àní àárín yìí ò ní jọ gbogbo tẹ́ bá ń tò tẹ́ bá fẹ́ kò ní jọ Yorùbá nation máa dúró ojú máa tì í Ọlọ́run máa gbogbo aburú gbogbo yàmẹ̀yẹ àrékèrèkè tẹ́ fẹ́ ṣe Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí ṣe gbogbo tẹ́ bá ṣe báyìí kò ní bọ́ sí pẹ̀lú àṣẹ àfitẹ́ pé Ọlọ́run wá yọ̀ǹda pé yes ilẹ̀ Yorùbá máa jìyà yìí gbé tọ́lọ́run bá yọ̀ǹda máa sọ kí n kọ ọba ṣèyí wo lọ́lọ́run tó bá wọ Ọlọ́run lè fẹ́ dáadáa tó bá wọ Ọlọ́run lè fẹ́ dáadáa àwa ń gbìyànjú bí èèyàn ta fojú àwa rí ni bọ́ òye ọwọ́ Ọlọ́run ló wà bọ́ òye tó fún àárí pé dé yóò dáa bọ́ tó bá tọ́lọ́run bá ní pé ohun tó wò òun nìyẹn ṣíkè náà kò sí kò fẹ́ ṣe but lélẹ̀ tọ́lọ́run yìí sọ fáwa yìí o pé Yorùbá nation is the only solution no other solution gbogbo yẹn máa wó lọ́wọ́ ẹ̀ jáde yín bèrè Yorùbá nation ní solution tẹ bá gbé rọ́bìṣì bí Ọ̀ṣínbàjò orí burúkú kan jáde bẹ́ẹ̀ àwọn òkò yẹn jẹ tẹ̀yìn ara rẹ̀ dìmẹ̀ ti ya wèrè gbogbo yín àtọ́gá yín gbogbo yín Adépóyè àbí ẹ ti ya wèrè gbogbo yín Adébóyè pé pátá ẹ ti ṣí èrè ẹ̀yin rí mẹ́ ẹ ti ṣí èrè gbogbo yín pátá Ọ̀ṣínbàjò fọ̀wé ẹ̀ ànínú election ẹ̀ ní rí ṣẹ́sẹ̀ ẹ máa kú dànù sóyè kó tó dìgbà ẹ máa ti kú dànù Ọlọ́run máa mú yín kúrò ní tá a máa fi máa pé wọ́n lọ́run ló wà lẹ́yìn wọ̀ ẹ ní dìgbà gbogbo yín pátá ẹ ní ṣorí rẹ̀ gbogbo yín ẹ bára yín dà sọ I'm ending my video here now so if there's any good news I will bring it back to the here and let people hear again thank you very much èmi ni hello my video is on Jimmy Boy True Talk on YouTube Jimmy Boy True Talk on YouTube. So mo kí gbogbo àkú ọdún lẹ́ǹkan sí àkú yèdún
ẹ̀mí àṣẹ púpọ̀ fún gbogbo àwa ta fọkàn sí Yorùbá nation o ta fẹ́ kàn gba Yorùbá nation tọkàntọkàn gbogbo yín ni mo kí ẹ ṣé gan then àwọn ọmọdé tó fẹ́ kí mo fẹ́ kí everybody kọ́lọ́run ṣọ́ wa ọdún tá a mú yìí o Ọlọ́run á ṣọ́ wa Ọlọ́run á fi ògo Ọlọ́run á máa fi rẹ̀ hàn pé òun lòun tẹ́lẹ̀ Yorùbá kọjá Ọlọ́run á máa fi rẹ̀ hàn ó dàbọ̀ mo kí gbogbo ilé ó dàbọ̀.